ilé fi mú ọwọ́ mi ní o ọwọ́ mi ní o ẹ wò ó ilé fi mú kankan mọ́ ilé fi mú oúnjẹ lẹ́nu ilé dásòkò tó bọ́. orúkọ tèmi ni Amadu Abubakar láti Ìwájọ Ọ̀wà Ìtàsá tí mò ń ṣiṣẹ́ FGN níbi tí mò ń gbé tí mò ń ṣiṣẹ́ wọ́n á wálé ní ọjọ́ Friday kí n tó padà ó tó nǹkan bí aago 5 ìrọ̀lẹ́ wọ́n á ń padà lọ mo kọjá Bùdó Musa tí wọ́n ń pè ní Gbẹ̀du odò kan wà ń bẹ̀ odò yẹn à ń pè ní Ọ̀yẹ́ yẹn ni mo dé ni mo bá àwọn Fúlàní yìí àwọn méjì wọ́n sì wà lójú odò wọ́n mọ mi èmi bá fi kọjá kíkọjá. tó ọmọ Yorùbá mo kí yín pé ẹ kú dédé àsìkò yìí bí mo bá sọ wípé ilé tó lọ tẹ́ ẹ bá ń gbọ́ tẹ́lẹ̀ lọ́tùn lósìn ta ni ò tí ì mọ̀ yìí pé iná ti jó lórí kókó báyìí odò Ògùn ó ti kọjá àfàjẹwẹ níbi tí ọ̀rọ̀ wa dé dúró yìí ọmọ Yorùbá ẹ tí ì rí nǹkan kan ẹ sì tí ì gbọ́ nǹkan kan ṣé ẹ rí bàbá tẹ́ ẹ fẹ́ wòye tẹ́ ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ yìí tí kì í bá ṣe wípé ìwọ̀nba àjẹ́ ara tó wà lára bàbá yìí ìwọ̀n apá tán pátápátá ni níbo ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ nílùú kan tó ń pè ní Ìtàsá ní Ìwájọ Ọ̀wà local government ìyẹn ní Òkè Ògùn lọ́hùn mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ mi dáadáa lórí ètò yìí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi kẹ́ ẹ lè bá a mọ irú ibi tí agbègbè yìí jẹ́ agbègbè tí à ń pè ní Òkè Ògùn yìí ibẹ̀ ní Fúlàní pọ̀ sí jù bàbá yìí nínú ọ̀rọ̀ ẹ̀ ó lóun lọ sí ibì kan tí òun dé abúlé kan tí wọ́n ń pè ní Bùdó Musa Bùdó Musa yìí ó jẹ́ ibi tí àwọn Fúlàní pọ̀ sí jù ó fẹ́ẹ̀ má sí Yorùbá kankan láàrin wọn ṣùgbọ́n ká sọ wípé nínú àwọn 10 Yorùbá ẹyọ kan inú ìlú yìí ni wọ́n ti ń ta màálù tí wọ́n máa ń ná ọjà Bùdó Musa ní gbogbo ọjọ́ Wednesday tí gbogbo Fúlàní agbègbè pátápátá tí ó kó màálù ẹ̀ lọ́bẹ̀ tí àwọn èèyàn ó wá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà láti wá ra màálù Fúlàní òun ni chairman wọn Fúlàní lólórí abúlé lórí gbogbo bẹ̀ nílẹ̀ Yorùbá nílẹ̀ bàbá wa ẹ farabalẹ̀ máa fi fídíò yìí hàn yín dáadáa kẹ́ ẹ lè bá a mọ̀ bí ó ṣe burú tó tá à ń pariwo yìí pé kò sí ohun tó ń pè ní wọn Nàìjíríà èmi ò rí ibi tí àjèjì ti bọ́ onílẹ̀ dulẹ̀ àmọ́ àwọn nǹkan kan ló yà mí lẹ́nu tó sì jẹ́ pé mò ń tún béèrè lọ́wọ́ ara mi pé báwo la ṣe débi tá a dé yìí torí tí irú ọ̀rọ̀ yìí bá ṣẹlẹ̀ wípé ká sọ wípé bàbá yìí ló bá ṣá àwọn Fúlàní yìí báyìí ó dá mi lójú pé ìlú yẹn ó fẹ́ di àhòrò àmọ́ ẹ máa farabalẹ̀ gbọ́ nǹkan tí baálẹ̀ ẹbẹ̀ ń sọ téyì tí yóò ṣọ́ọ̀kì yín ẹ wá farabalẹ̀ gbọ́ nǹkan tí aṣojú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wá látàkẹ́kùn wọn tó ń sọ ibẹ̀ lẹ́yìn náà a ti máa wá béèrè lọ́wọ́ ara wa pé báwo ni ìran Yorùbá báwo la ṣe débi yìí nígbà míì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá sì ń sọ̀rọ̀ mo máa ń béèrè lọ́wọ́ ara mi pé kí làwọn bàbá yìí àbáwọ̀ àwọn èèyàn yìí rò pé àwọn sọ jáde nígboro ẹnu
torí ẹlòmíràn sọ pé agbára yìí wà, kíní yìí wà, ẹgbẹ́ síta. Ṣé wọ́n ní kẹ́ ẹ fi dírẹ́sì lé ni? Nítorí pé irú ìlú tí à ń sọ̀rọ̀ yìí Tasáyè, nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, bá a bá sọ pé ní kìkàkìdá tèmi ni, kò yẹ ká sọ pé yóò kún Fúlàní kan lálẹ́ ẹjọ́ yẹn. Kí fìjìláńtì ó dìde, kí àwọn àmọ̀tẹ́kùn ó tẹ̀lé wọn, kí OPC, torí ò sí nǹkan kan tí ò sí nílẹ̀ yẹn, àwọn Àgbẹ̀kọ̀yà kí wọ́n launch sínú pápá. Àkọ́kọ́ náà wọn ó kọ́kọ́ rí àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí mú. Ẹlẹ́ẹ̀kejì, àwọn tó kù wọn ò forí kó. Kí Nàìjíríà rìn wá lọ́wọ́, a pè wọ́n, a ní kí sọ́dà bẹ́ẹ̀ kájọ máa gbé pọ̀ kọ́ má sí rẹ̀ pọ̀. Níbo? Láàárín àwọn wo? Àwọn Fúlàní ìsìn tàtijọ́ lẹ fi wọ́n wé. Ṣé ìwà tàtijọ́ làwọn ọmọ Yorùbá ń wò nísìn? Bàbá mi béèrè lọ́wọ́ kábíyèsí yìí. Àwọn bàbá wa láyé àtijọ́ bí wọ́n bá ti kọ́lé ẹyọ kan bẹ̀ ní gbogbo wọn gbé. Ọ̀pọ̀lọpọ̀ kọ́lé mọ́tò yìí lọ, family house ni. Ṣùgbọ́n ní ìsìn ọmọ wo ló gbé family house mọ́ tí ò sáré bí ó ṣe kọ́ tiẹ̀? Bẹ́ẹ̀ lọ̀rọ̀ wọn rí. Àwọn bàbá wọn yẹn ò lé nǹkan kan ju màálùú lọ lásìkò yìí tí àwọn ń lé bí wọ́n ṣe fẹ́ ra limousine, bí wọ́n ṣe fẹ́ ra Rolls Royce. Lẹ́wà ń fi wọ́n wé àwọn tẹ́ ẹ ti jọ gbé láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ìran Yorùbá. Ẹ̀yin tẹ́ ẹ pera yín ní fìjìláńtì, ẹ̀yin àmọ̀tẹ́kùn, kílàgbé Àgbẹ̀kọ̀yà, àtàyìn akọni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Olóyè Sunday Igboho lẹ máa ń pariwo jù. Akíkanjú ò lè dógunṣẹ́, àtìlẹ́yìn lọ́pọ̀. Pé ẹ bá ní ọmọ àbọ̀bọ̀ bá dé tẹ́ ẹ bá ti lẹ́yìn nǹkan, àbẹ bá gbàbọ̀dé fún. Àmọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kí wọ́n máa pa ìran Yorùbá lọ́tùn lósìn báyìí? Bàbá yìí kò yàtọ̀ sí ẹni tó ti kú. Ní ìsìn gbogbo nǹkan tó sọnù lára ẹ̀ yìí, wọ́n máa gbà á lákòókò kó tó rìkọ́fà díẹ̀ níbẹ̀. Àmọ́ kò sí bó ṣe fẹ́ pẹ́ láyé tó ṣó lè tóye tó kùn láyé fún. Kò sí nǹkan tó lè dáṣe mọ́ láyé báyìí ju èyí tí wọ́n bá a ṣe lọ. Kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o. Bó bá ṣe pé àwọn ni ẹ̀wọ̀n ó ti kógun lọ bá Ṣèyí Mákindé lọ́fíìsì tí wọ́n máa béèrè pé kí wọ́n sanwó fáwọn, kí wọ́n sì bá wọn tọ́jú èèyàn wọn. Lẹ́yìn bẹ́ẹ̀ òun ó sì kógun wọ̀lú yìí. Ẹ̀yin à ń lọ jókòó a sì jẹ́ gbé ni, ṣọ́wọ́ ayẹ kọ́ máa rí bẹ́ẹ̀ kí ni? Níbo? Èṣù lòun ọbẹ̀ gbé oní òsáyè bó ṣe góńgó mú ẹ yóò ṣoko bẹ̀. Ọ̀yá ẹ wo fídíò yòókù parí kẹ́ ẹ lè bá a gbọ́ mọ nǹkan tí mò ń sọ gangan. Òun rèé, ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé. Àmọ́ ṣáájú ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí bàbá yìí Prophet Taiwo Soloye tí wọ́n ní láti sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lórí òmìnira wa. Òun rèé, kẹ́sì pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Mo pa láṣẹ sínú ayé ẹnìkan tó lè rí àmì ṣe lórúkọ Jésù. Gbogbo ọjọ́ pípẹ́ tó ń yọ àyàn má ti ṣe dá yín lẹ́nu, iná Ọlọ́run kó jó dànù. Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Olúwa ní kájọ gbàdúrà papọ̀, kájọ wádìí àṣírí ogun tẹ́ ń là kọjá. Ẹ gbọ́ mi sà, bóyá èyí tẹ́ ti gba àwẹ̀ ṣùgbọ́n síbẹ̀ tógun yẹn ò lọ, bóyá ẹ ti gbàdúrà ẹ ti lọ orí òkè síbẹ̀ ogun yẹn sì dúró kò lọ. Ẹ má gbàgbé sà,
ó ti pẹ́ tí Hánà náà ti lọ sí Ṣílò, ṣùgbọ́n lọ́jọ́ kan mà agbára Ọlọ́run bá Hánà pàdé, ó sì rí ọ̀nà àbáyọ, a fún Hánà ní ọmọ rere. Ìwọ náà bẹ́ o ṣe ń gbọ́ mi lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́, gbogbo ọ̀dájú ogun tó lóòní ń rí ọ̀nà lọ, tó lóòní ní sinmi, iná Ọlọ́run máa run wọn dànù. Ẹ jẹ́ àjọ gbàdúrà papọ̀, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa láti rí àṣírí ogun èyí tí ẹ̀ ń dojú kọ, ká dẹ̀ mú ọ̀nà àbáyọ láti gbàdúrà lórí ogun yẹn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ẹ̀fì bá mi sọ̀rọ̀ rí, bóyá ó ní nǹkan tẹ́ ń là kọjá, bóyá ẹ wà lókè òkun, ẹ ń ṣiṣẹ́ ẹ̀ ní àkójọ, tàbí ẹ wá ìwé gbèlú síbẹ̀ ẹ rí ìwé gbèlú, tàbí ẹ ní ìpèníjà lórí ọmọ tàbí lórí iṣẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa fi pè mí rè o, +234 70 25 47 54 27. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí +234 70 25 47 54 27. ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè. Mo gbàdúrà pé bẹ́ẹ̀ náà ṣe ń pè mí lórúkọ Jésù fún àdúrà, ìyanu yín lórúkọ Jésù ó máa farahàn. Ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀, ògo ni fún orúkọ Olúwa. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. ilé fi mú ọwọ́ mi ní o, ọwọ́ mi ní o, ẹ wò ó, ilé fi mú nǹkan kan mọ́, ilé fi mú oúnjẹ lẹ́nu, ilé dásòkò tó bọ́. orúkọ tèmi ni Amadu Abubakar láti Ìwájọwà Ìtàsá tí mò ń ṣiṣẹ́ FGN. Níbi tí mò ń gbé tí mò ń ṣiṣẹ́, wọ́n á wálé ní ọjọ́ Friday. Kí n tó padà ó tó nǹkan bí aago 5 ìrọ̀lẹ́. Wọ́n wá ń padà lọ, mo kọjá ibùdó Musa tí wọ́n ń pè ní Gbẹ̀du. Odò kan wà ńbẹ̀, odò yẹn à ń pè ní Ọ̀yẹ́. Ọ̀yẹ́ yẹn ni mo dé ni mo bá àwọn Fúlàní yìí, àwọn méjì. Wọ́n sì wà lójú odò, wọ́n mọ mi, èmi bá fi kọjá. Kíkọjá tí mo kọjá lọ tẹ́, wọ́n pẹ́ ni wọ́n bá gun mọ́ṣínì ni wọ́n bá mi lójú ọ̀nà, wọ́n sì kọjá. Wọ́n bá lọ, èmi náà sáà ń lọ, mò ń lọ, mi tí ì débi tí mò ń lọ. Nígbà tí màá wò tí màá rí, mo bá tún bá wọn lójú ọ̀nà, wọ́n tán dúró. Wọn ò bí mí ní kankan, èmi náà ò sì bí wọ́n ní kankan. Èmi bá kọjá mò ń lọ. Nígbà tó pẹ́, ilẹ̀ sì ti ṣú àti tẹ́lẹ̀. Ìgbà tó pẹ́, wọ́n bá sá bá mi, ìyà tí wọ́n fẹ́ yà mí báyìí, wọ́n sì bẹ̀rẹ̀ sí sá mi lórí ọ̀kadà mi, lórí kò síbọ̀ lọ́wọ́ wọn. Àfi gbà pa. Ẹni tó jókòó lẹ́yìn onítìbí yẹn, òun sá ń sá mi ni mo bá sá páàkì. Páàkì tí mo ní kí n ré ìbọn ní èjìká mi báyìí, mo sá ti rí pé ọwọ́ mi kan ti bọ́lẹ̀. Mo sá sáré pé kí n fi ọwọ́ kan yòókù kí n fi yin ìbọn. Àwọn méjèèjì wọ́n sá bẹ̀rẹ̀ sí kó àdábò mi. Ọwọ́ tí mo ní mo fi gbé bọ́ báyìí, wọ́n fa ìbọn mọ́ mi lọ́wọ́, wọ́n ti gé ọwọ́ mi kan yòókù náà. Wọ́n sì gba ìbọn yẹn tẹ́, bẹ́ẹ̀ ni wọ́n ṣe tọ́ọ̀nù ọ̀kadà, wọ́n sì lọ nìyẹn. So mi ò rí jù bẹ́ẹ̀ lọ, ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Mo ti di aláàbọ̀ ara. Ẹ̀yẹ̀ mi lọ́wọ́, mo lọ́mọ, mo níyàwó, ilé jẹun mọ́ tí èèyàn bá fún mi lóúnjẹ. Ọwọ́ mi ni ó, ẹ wò ó, ilé fi mú nǹkan kan mọ́, ilé fi mú oúnjẹ lẹ́nu, ilé dásòkò tó bọ́. Nǹkan yẹn ó bà mí lọ́kàn jẹ́. Kódà bí mo ṣe gbọ́ bẹ́ẹ̀, mo sáré lọ ní Ògùn, mo lọ sọ́sítù, mo lọ wò ó, tó ti bà mí lọ́kàn jẹ́ tó pé ojú ẹsẹ̀ mo ti pé àwọn Fúlàní pé kí wọ́n wá, nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ọ̀dà. Gbogbo wa àjọ wà láàrin ara wa ni kí nǹkan máa ṣẹlẹ̀, kò múnú èèyàn dùn, nǹkan tí ìbàlújẹ́ ni. Àwọn tó ṣerú ẹ̀ alẹ̀ ló mú wọn, àrá sì dẹ wọn ò mú wọn, òfìsà bẹ́bẹ̀ tí ló mú wọn. Gbogbo ẹ̀ a ti ṣe ìpàdé lórí ẹ̀ gidigidi. Wọ́n ti gba àwọn àlejò ní Ìwájọwà, wọ́n ti jù wá lọ. Àwọn ni wọ́n ń pàṣẹ fún wa, àwọn ni wọ́n ń ṣe wọ́n bó ṣe wù wá. Bí ká dáko, kó wọ́n wá jẹ oko wa, èèyàn ò sì gbọ́dọ̀ fọ́ kẹ màálù wọn. Wọ́n wá ń sá wa ní ìsákùsá,
ni wọ́n ń pa wá nípakúpa. Ìrànlọ́wọ́ tí Nàìjíríà bá lè rí ṣe fún wa, kẹ́ ẹ dákun torí Ọlọ́run, kẹ́ ẹ gbà wá lọ́wọ́ àwọn tá gbà lálejò yẹ, gbà wá ní o, ẹ dákun. Àwọn Fúlàní mi wà tó yẹ pé wọn ò níbò míì mọ́ tán lè pè ní ilé ju tán ti lo àìmọye ọdún. Àwọn míì ti ń súnmọ́ 100 ọdún tó sì jẹ́ pé ibẹ̀ ni wọ́n dàgbà sí. Níbo la tún wá fẹ́ dín kán pè nílé? Ṣùgbọ́n àwọn tó jẹ́ kàńdánù rẹ̀ sí láàrin wọ̀nyí, bó ṣe jẹ́ pa á lè wọn jìnnà, á sì lè yọ wọ́n kúrò nínú àwọn èèyàn gidi. Ìgbésẹ̀ yẹn ni ìgbésẹ̀ tí a bẹ̀rẹ̀ sí gbé báyìí. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ à ń ṣe iṣẹ́ takuntakun, iṣẹ́ ribiribi láti fi jẹ́ pé a dẹ́kun gbogbo orú ìwà yìí. Náà ló fi fà á ló jẹ́ pé ọjọ́ ìjókòó tó kọjá ìgbìmọ̀ tẹ́kótó ilé ìgbìmọ̀ aṣòfin nípa ètò ààbò, èsì ìrìn àjò wọn tí wọ́n rìn káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ láti fi wo ibi tí ètò ààbò dé ni wọ́n ṣe ń jíṣẹ́. Ibi tí wọ́n ti ń jíṣẹ́ lọ́wọ́ lèmi náà ti ṣe ń jíṣẹ́ fún lé pé tó tún ṣe ìṣẹ̀lẹ̀ lágbègbè mi ni. Eléyìí tó ti gbé wọn dìde padà pé wọ́n lọ wá bó ṣe jókòó àlàáfíà láti pe àwọn olórí àwọn tó ń ṣiṣẹ́ darandaran yìí àtàwọn Fúlàní pẹ̀lú àwọn èèyàn wa pọ̀ pé báwo la ṣe yọ àwọn tó jẹ́ kàńdánù rẹ̀ sí kúrò láàrin wa. Ẹ káàbọ̀ padà. Ṣé ti gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ lẹ̀? Ẹ gbọ́ àlàyé bàbá yìí, ẹ sì gbọ́ nǹkan tí baálé abúlé wọn sọ. Lọ́dọ̀ tèmi, èmi wò pé sọ̀rọ̀ lélẹ́yìí àbísọ lẹ́nu. Àti ọ̀nàrẹ́bù níbo ni wọ́n rà á gbé, níbo ni tó ọmọ Yorùbá tá a bá lọ yá ó kùn sí yín lọ́wọ́. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ nǹkan kan ládùúgbò tí wọ́n ń sọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ìròyìn wọn náà ti mú wá, ìròyìn àwọn baálẹ̀ àwọn ọba àdúgbò yìí. Bí wọ́n bá sọ̀rọ̀ kan, àwọn ọba ti dìde mọ́ àwọn boys. Wọ́n ti pàṣẹ kọ́lọ́pàá lọ kó wọn. Bí kílẹ̀ fẹ́ ti fún àwọn Fúlàní torí pé wọ́n ní màálùú làgbò. Àmọ́ ìbá da kí wọ́n máa gbé kan náà èèyàn ọmọ ọba yìí. Fájẹ́rú ọmọ ọba kan náà bá ṣàṣàkóṣà báyìí. Tàbí baálẹ̀ kì bá má dà yàrá àlù lọ. Nígbà yẹn lè bá mọ̀ wípé kàkí náà bí lẹ́dà. Abẹ́gbọ́ àtúngbà pàdé ó dàbọ̀.